ẹni tí darí ayé nu ọfà yìí lẹ̀ mélòó nù àfa ló fi ayé lẹ̀ fọmọ kí wẹ̀ mélòó àfa tó bá ti sọ nǹkan kan ọmọ kí wẹ̀ gbọ́dọ̀ sọ kún alẹ́ amúrú mi náà lè àlá ni gbogbo tí n bá ti sọ kúdì yàrá amú n tí n bá sọ abẹ́gẹ́ ẹnìkan gbọ́dọ̀ sọ sí àfa tó bá rí bẹ́ẹ̀ kìí sá àfa tànàbí. sallallahu alayhi wa sallam. bàbá wa yìí fi ayé lẹ̀ fáwọn ọmọ ó sì fa ayé lẹ̀ fẹ́ bí òun ló di ó lè sẹ́kù lónìí pẹ̀lú ọ̀nà tiẹ̀. lára ń tà ná Muhammad ṣe. sallallahu alayhi wa sallam. sẹ́ẹ̀ tí wọ́n tẹ́ gbàgbé táìmù yìí báyìí. laqad kana fi qasasihim ibratun li ulil albab. torí ẹni ò jẹ́ máa napá. kí wọ́n wá jáwọ́ bẹ́ẹ̀. walakin tasdiqa alladhi bayna yadayhi. wa tafsila kulli shay'in wa hudan wa rahmatan liqawmin yu'minun. níjọ́ tó ń ṣe Ọlọ́run dé Madina. sallallahu alayhi wa sallam. ìrun tá à ń pè kẹ́ bá ọmọ bá nàbì ti rí ìrun tá à ń pè àti ìkọ́mà tá à ń ṣe Allahu akbar ashhadu an la ilaha illallah ashhadu anna muhammadan rasulullah bá a ti máa pè ìrun àti ìkọ́mà tá à ń ṣe ni gbogbo ọjọ́ tá nàbì ń bẹ Maka tí ń bẹ ń lu Maka tó lu ọdún 13 lẹ́yìn bẹ́ ìsà rẹ̀ gbogbo ìrun tá nàbì kí Maka òun ò pè ìrun ẹyọ kan rí ìlú Maka torí wípé bóun la ṣe pé àwọn èèyàn tí wọ́n máa wá kírun kò sí sí Maka oníkálukú nǹkan lọlé kọ́dà kò sí sọ̀látùl jàmáà kò sí irun jàmáà irun tí wọ́n á kí Maka ńgbà tá ànábì ń bẹ irun tá ànábì kí Maka àkọ́kọ́ ọ̀run tó kọ́kọ́ bẹ̀rẹ̀ sí kí méjì lásùbà méjì ní ìṣá yìí lálẹ́ yóò kí méjì lásùbà yóò sì kí méjì lálẹ́ irun tó ń ṣe Ọlọ́run kọ́kọ́ kírun ó sì mú látara wasabbihu bukratan wa asila ẹ dákun torí Ọlọ́run wájú adáyé sílẹ̀ wa ẹ dákun ó mú látara rẹ̀ ìkíraka méjì láàárọ̀ a máa kíraka méjì ní àṣálẹ́ yọjọ dalẹ̀ irun àkọ́kọ́ irun tó yọ kọ́kọ́ wọn ní ìsìlámù nù lórí gbogbo ẹ̀ lágbọ́dọ̀ mà wọ́n máa bí ọ wípé irun rẹ ẹ wojọ́ tí ọkùnrin kan béèrè ní pé ebo ni Ọlọ́run ti sọ̀rọ̀ ọ̀run márùn nínú Àlùkùránì bá a bá sì la fẹ́ kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ẹni a fẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ náà kò yé a sì fẹ́ sàlàyé ẹ̀kún ó ti yé báwọn á tún dọ̀tà rẹ̀ àní àlà yìí ọ torí àwọn tí èsè lẹ́sìn rẹ̀ ó padà béèrè ẹ̀sìn rẹ̀ lọ́wọ́ rẹ̀ àkọ́kọ́ ọ̀run ọmọ ní àkọ́kọ́ ọ̀run wo lànà bí kọ́kọ́ kí láyé rákà méjì ni méjì láàárọ̀ méjì rọ̀lẹ́ ọjẹ́ lálẹ́ bí ti ń bá a bọ̀ wá nù ní ìgbà tó kù nǹkan bí ọdún kan àbọ̀ tí ó kù ní Maka tí ó máa lọ sí Madina ó kù ọdún kan àbọ̀ ní ìrun ọ̀ranyàn tó dé èyí tí ń kí ni ń fi ìhùn ṣe ìbáàdà lọ́dọ̀ Ọlọ́run látọ̀dọ̀ ara ẹ̀ sọ́lọ́run ni kò tí ì sọ̀rọ̀ àyàrún gbà náà nígbà wá di pé ọ̀ranyàn dé wákàtí márùn kọ́hún táǹkì yìí ìjọ wákàtí márùn náà wá sọ̀kalẹ̀ ìmọ̀ wá dààmú àwọn èèyàn wípé bóun ni ànábì ti kí ìrun yẹn ní wákàtí nígbà pé Ọlọ́run sọ ọ̀ranyàn kalẹ̀ fún báwo la ànábì ṣe practice yẹ tóbi di pé àwa náà mà á ẹlòmíín rò pé ànábì rọ lérí ni ẹlòmíín máa rò bẹ́ẹ̀ pé ànábì wa rọ lérí Ọlọ́run ló ń ṣe ìrun ọ̀ranyàn fún àmọ́ Ọlọ́run ọ̀kọ́ bí ó ti máa kí Ọlọ́run kọ́ Ọlọ́run ṣe kí ni ọkọ kìí jẹ́ pé bá a ti ń kírun yìí kìí jẹ́ pé ànábì ló hún fún rẹ̀ torí ní tí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíín gbẹ́sẹ̀ lé ni wípé Ọlọ́run kìí ní ó máa kírun ni kò ṣàlàyé bí ó ti kí ọba tó ní ó máa kí ó sì ṣàlàyé bí ó ti kí ó practice ẹ̀kún iye rákà tí ó sì kí ní wákàtí kọ̀ọ̀kan torí ń jọ́ tí ìrun yẹn dé ó ń ṣe Ọlọ́run náà mọ àsìkò wo ni a fi ti ẹyọ kọ̀ọ̀kan sí Jibrilu wá dé lásìkò àyílà àkọ́kọ́ ọ̀run tó kọ́kọ́ kí fún òun ni àyílà bó ti wá dé sọ́dọ̀ ń sí Ọlọ́run Jibrilu ní ya Rasulullah Ọlọ́run ní nǹkan ọba àti bó ti máa kí
kí n sì fi wákàtí kọ̀ọ̀kan tọ́wọ́ máa kí hàn nígbà tásìkò àyílà dé wákàtí zọ̀hírà Jibrilu ṣáájú ànábì tó lẹ́yìn rẹ̀ ọ̀rọ̀ pé eríkọ̀ wù ọ̀rọ̀ tíra ni ojú yẹn bá gùn dáadáa yọ bá Jibrilu wá dé ó wá ṣáájú ẹ̀ Allahu akbar ànábì ó ṣe lẹ́yìn Jibrilu ó ṣe dáadáa lẹ́yìn rẹ̀ ó wá kí fún amáraka méjì ló kí ń jọ náà ní Maka láyìlá ìgbà tó di alásàrì ó tún kí raka méjì fún ní alásàrì ipò di magiribi ó kí raka méjì fún ipò di ìṣáì ó kí raka méjì fún ipò dasuba ó kí raka méjì fún ọwọ́ àsìkò kọ̀ọ̀kan ni onítọ̀ bọ́lá ohun ti àsìkò tó máa kí irun kọ̀ọ̀kan nù lọ́jọ́ pé àkọ́kọ́ pé ìwọ̀n kọ́kọ́ kí irun wákàtí márùn raka méjì iná ni wọ́n kí ní Jìbìrìlù kí fún ànábì báwo ló ti wá di raka mẹ́rin láyìlá raka mẹ́rin arazari raka mẹ́ta ní magiribi raka mẹ́rin ní ìṣáì raka méjì lásùbà báwo ló ti wá di bẹ́ẹ̀ ẹni tí ń béèrè wípé àyàwó ló ní ká máa kírun raka mẹ́rin kákí mẹ́ta kákí nkankan àyà tó wá sọ ní Maka lẹ́yìn ìgbà tí Jìbìrìlù kì í fún tán ọ̀pẹ́ ni àyà wa dé Jìbìrìlù kan practice ẹ̀ fún kó fi fún ní àkókò tí ó máa kí àmọ́ gbọ́dọ̀ jẹ́ pé bọ́lá òun ti fẹ́ kọ́ máa kí ni tọ́lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn máa wí pé irun tá ń kí yìí kì í jẹ́ pé ànábì lọ́rọ́ ẹlòmíì ni Ọlọ́run pa aláṣẹ kí ká máa kírun àmọ́ ànábì ló jẹ́ àmọ̀ pé báyìí là á kí Ọlọ́run tó pa aláṣẹ náà ló tírénì rẹ̀ bí ó ti kí. àyà wa dé ó ní ìyá ìmọ̀ náà ni kò lè yí ẹni tí ó bá lọ lé kéwù àbẹ́ni tí ò kéwù kò lè yé àmọ́ àmà làkọ̀kan yé wa ká lè mọ ẹ̀sìn wa èèyàn ṣe sẹ́sìn tí ò ní mẹ́sẹ̀ kí láǹfààní ẹ̀sìn dáhùn sí ẹ̀dá ànímà gbogbo kìrìsìtẹ́nì ayé wọ́n mọ ikú tó pa báíbù àti tó jí gbogbo ẹni wọ́n mà èyí sáyà kéde kan ọ̀sọ̀ báyìí wọ́n mùsùlùmí òun kírun ọmọ ìrun tó ń kí ọ̀n gbàwé ọmọ àwẹ̀ tó ń gbà ẹlòmíì ń ṣe sàrà pọ̀mọ́ sàrà àti ṣe pọ̀mọ́ tó de sàrà kíló tú kíló de wọ́n bá ń lọ bí àyà Suratu Fatir àyà yẹn lọ́ ajúwe fànàbì Ọlọ́run tààrídù lọ́lọ́run lò fún gẹ́gẹ́ bó ti lo àbáṣà wàtáwàlá ti àkọ́kọ́ ń já àwùlí àmá wàmá ìdílé kàlà àlà ó yàtà tó ẹni tí Ọlọ́run sọ̀rọ̀ ẹ̀ ń bẹ́lẹ́gbẹ́ rẹ̀ Ọlọ́run sì ń bá ànábì wí ìwọ̀n tó ń fẹjú ànábì sora rẹ̀ pé àbáṣà ọ̀rọ̀kùnrin ó sì wá rojú wàtáwàlá ó sì wá yẹ̀yìn padà anja àwùlí àmá torí pé afọ́jú wa bá a pé kó fi ọ̀nà màún ń bọ̀ wá Ọlọ́run bá wí ànábì wa wò kí ọ̀dọ̀ èmi la fọ́jú wa bá lè sìn wípé kí n ṣe wá sí fún òun tí ń gba a jẹ́ pé ẹjọ́ mi náà lọ́lọ́run fi ń sùn ní ìmọ̀ abẹ́ńbẹ́ náà Al-Qur'ani tó jẹ́ pé Ọlọ́run yóò lo tààrídù fún kò ní sọ kalẹ̀ sọ̀rọ̀ àhà àyà yẹn lọ́wọ́ kọ́ọ̀kẹ́ mú lọ́wọ́ pé àyà wo ló júwe bí a ti ń kírun fún wa Suratu Fatir ni oníkálukú ẹlẹ́wò bọ́ ọba wa jilẹ̀ dáadáa inú mímọ́ ní tí ń sọ yìí ọlọ́lẹ̀ kàn bẹ́ẹ̀ lómi ọba ti kàn ní ìsìn tó bá padà yá ọ padà kan wípé àyà yìí ló júwe bó láti máa kírun fúnra wa báńkì àyà náà. alhamdulillahi fatiris samawati wal ardi. Ọlọ́run lé mi Ọlọ́run tèmi lọ́pẹ́ èmi tí mo gbé sọ́mà dúró àtìlẹ́lẹ̀. ja'il malaikati rusula wọ́n wá gbé àwọn màláíkà kalẹ̀ ní òjíṣẹ́ fún gbogbo ayé. uli ajnihati. àwọn màláíkà oníyẹ tí ò jọra wọn. mọ́fínà. oníyẹ méjì ń bẹ nínú màláíkà àṣùbánu. wọ́fúlàfà. oníyẹ mẹ́ta ń bẹ nínú màláíkà magiribinu. wàrúbá. oníyẹ mẹ́rin ń bẹ nínú àwọn màláíkà àyílá tàlázàrì àti ìṣáyìnù. yazidu fil khalqi ma yasha. yazidu fil khalqi ma yasha náfìlà nù ní bọ́ bá yẹn ju èyí wọn tán epo náfìlà ntọ́ bá wù ọ́ láti fi tún súnmọ́ lọ́hùn nù náfìlà ọmọ wa bá lọ gbà. òun ni ọ ntọ́ sọ ìrun di lọ́dọ̀ọ́dọ̀ náà yẹn kọ́ òun lọ́sọ̀ọ́ di raka mẹ́rin lóyìn sọ́dọ̀ òun di raka mẹ́ta méjì ní kọ́kọ́ ń bọ̀ wá tẹ́lẹ̀ ọ̀gbọ́n láti lẹ̀ bọ́dà méjì Jibrilu kọ́
àyà yìí lọ́wọ́ sọ lọ́ni àwọn màláíkà kí ń wí ìrun tí Jibrilu mú wá fún wa ń jò ní Ọlọ́run sọ pé wá ti kiri. alhamdulillahi fatiris samawati wal ardi ja'il malaikati rusulan li ajnati masna wa thulatha wa ruba'an yazidu fil khalqi ma yasha. Tí mo ti pé Allahu Akbar ẹ tún pé Allahu Akbar ẹ tún pé Allahu Akbar. Nígbà ọ̀ya wọn lò bẹ́ẹ̀ ọdún kààbọ̀ Mákà bẹ́ẹ̀ ìrun ti dé wọ́n wá darí sí Madina àmọ́ wọn ò tí ì máa pè wọn wọ́n darí Madina. Nígbà wọn dé Madina Ànábì ní bó láṣẹ máa pè wọn ogbó sàábé kú wọn jọba yìí bó láṣẹ máa pè wọn sàábé kan ní ẹja máa láago báwọn kírísítẹ̀nì ṣe lù Ànábì ní àníjọ wọn àwọn ò ní kọpí àwọn náà fẹ́ bíúdì tiwa ẹ̀yà màlúù àwọn kan ní àfèrè táwọn Yahudi máa ń fan sínú owó tó máa ń fan fèrè ńkọ́ táwọn yẹn fi máa gbẹ́sìn tó ọlá àlékọ́sí wọn èmi náà fẹ́ kọ́ lọ́wọ́ fún wa ní ọ̀nà táwa náà máa gbà pé àwọn èèyàn. gbogbo sàábé wá jòkó lẹ̀ wọ́n kálukú wá dorí kodò ó ń ṣe Ọlọ́run náà dorí kodò báwo la fẹ́ dá tààfi máa pe àwọn èèyàn. wọ́n wá ń pẹ́ nìkan ní Abdullahi ibn Zayd bùnà abudi rabbihi Abdullahi ibn Zayd bùnà abudi rabbihi ọ̀gá nù sàábé ni inú rẹ̀ wá bàjẹ́ pé kọ̀ wá sẹ́ni kankan tó ma bá ti ma bó láti ma wá pe àwọn èèyàn báyìí tọ́ wọn kálukú bá túkà nábì ní ẹ máa lọ ọlọ́wọ́n padà kọ́ wa máa ṣe ọ wá sùn oorun tó wá sùn lálẹ́ ọ wá lálàá wọn wá kọ́ bí wọn ti máa pè wọn lójú oorun ibi tí ń lọ ni wípé sábà pé sàábé ni ó ti yé báwọn òun náà wá fi kíní yẹn mà lójú oorun bó ti wá jí bí wọ́n ti pè é bẹ́ẹ̀ fún lójú oorun bẹ́ẹ̀ lòun náà pè ńgbà tó jí ọba tí a lọ ló ń ṣe Ọlọ́run ní bàdà gbogbo èèyàn ti pọ̀ ń bàdà ọwọ́ ní ya Rasulullah olóòrùn tí wọ́n máa sùn mọ́júmọ́ yìí wọ́n máa kọ́ ń bá ti máa pe àwọn èèyàn síbi ìhùn Ànábì ni wọ́n kọ́ níbẹ̀ ni Ànábì ni wí ká gbọ́ ọba pé Allahu Akbar Allahu Akbar ashhadu an la ilaha illallah ashhadu anna Muhammada Ànábì wá rí i pé abájọ tọ́lọ́run fi hàn yìí mi bọ́lá ọ̀rẹ́ pé Ọlọ́run bá fi hàn tèmi náà bá ní ashhadu anna Muhammada Rasulullah àwọn èèyàn ní ń fọ́nbù àwọn yóò lè fọ́nbù rẹ̀ pọ̀ kọ́ra ìpè rẹ̀ Rasulullah. alhamdulillahi fatiris samawati wal ardi ja'ilil malaikati rusulan. o tó torí àsìkò mi. sẹ́ni bó ti wí bẹ́ẹ̀ Sayyidina Umaru gan ọkàn mi bí ó jòkó ni Ànábì ní kí ló ṣe ọ́ ó ní ya Rasulullah ó ní òun búra pẹ̀lú ọgọ́rọ̀ wallahi ba'athaka bil haqq òun bọba tó gbé ọ̀ǹde pẹ̀lú òdodo búra lọ́dọ̀ Ọlọ́run ó ní tí Abdullahi ibn Zayd wí òun náà rí májúmọ́ yìí Ànábì lè ṣe tó ọ̀rọ̀ aṣọ Ọlọ́run lóhun ní ọ̀ṣáájú mi ni èmi wò pé anna Muhammad Rasulullah káwọn èèyàn máa rò pé bóyá òun àtòfin pírèsì rẹ ni náà ni torí àwọn aláṣìgbọ́ ni Ànábì ní tó wú ajẹ́ pé tó fi hẹ́ nìkan tó fi tún hẹ́ nìkan òun ajẹ́ pé bá ti máa pè é nù òun ni ọwá ní kó pe bìlá ọwá ní wọ bìlá ọyá kọ́ ó ní kí Abdullahi ọkọ́ bìlá ọwọ́ akọ bìlà wí dáadáa ń tọ́ bá a ti máa pe àwọn èèyàn tá a bá fẹ́ kírun. Maka ní ìrun ti ṣẹlẹ̀ Madina ní kápẹ́ ìrun ti dé. Ẹ gbọ́ ìrun pípé Madina lòun ti wá Maka ní ìrun kíkí ti ṣẹlẹ̀ ọwọ́ á lo Maka yìí ó sì lo Madina yìí Ànábì wa balance méjèèjì Ànábì lo Maka ọ balance ó lo Madina ọ balance ọwọ́ bá wọn sàábé rẹ̀ lò gẹ́gẹ́ bí bàbá sí àwọn ọmọ rẹ̀ bí ọba ní bá lò ní ṣé sàábé kan ní ọwọ́ amú pé bá ti máa pè ń ní tó yẹ pé Ànábì Ọlọ́run fi rún rán sàábé kan ní ọwọ́ afún ní pé bá ti máa làwọn àbá bí ń sí ìrun pípè sínú wípé bídíà tún hasana ni torí bídíà hasana ń tó jẹ́ pé ẹnìkan ló mú wá kì í jẹ́ pé Ànábì ló ṣe àmọ́ngbò ti mú wá tó ń ṣe Ọlọ́run sọ pé ń tó wí nì bẹ́ẹ̀ náà láàmà lò ó kíní yẹn ti wọnú súnà Nábì láàbí ní pé ìrun pípè ní bídíà láàbí tí bọnú súnà wọ́n ṣe é ní bídíà ni Ànábì wa sọ ọ́ di súnà òun tá a bá wá fẹ́ kírun àfi ká pé àwọn èèyàn túláàsì nígbà náà àwọn kò sí máìkì ńgbà náà àmọ́ ní ìṣèjọba ti ní ọ̀rọ̀ rẹ̀ yìí àfi ká pé àwọn èèyàn pé hayya ala salat ẹni ọba wa pè òun ni
anabi ni gbogbo ẹni tí bá wà ń pè irun tí ń pè àwọn èèyàn báwọn atuwalu a'naqan yawm al-qiyamah tó bá dal kiyama tí gbogbo nkálukú bá nkálukú ń fara ń fẹ́rí bọnú òun ọ̀nà ọ̀rọ̀ báyìí ní ojú báyìí yóò máa òun fún yóò máa wu ọlọ́run ọmọ wò ó náà. eléyìí ń jẹ́ oríire fún wa wípé ẹni tọ́jọ́ ga wa ọfà yẹlẹ̀ fún àwọn sàhábà rẹ̀ láti mú tí wọ́n bá ní mímọ̀ wá àti tọ́lọ̀ bá fi hàn wá láti mú wá fi kún ẹ̀sìn. òun náà ní gbogbo ntí àwa òun ni wọ́n ń ṣẹlẹ̀ títí dòní náà ló bí bídíà tá a máa pariwo mọ̀lúdì tá à ń ṣe kò sí nù súnà ọ̀gbọ́ ànábì ọ̀sọ́ wípé ẹ máa ṣe mọ̀lúdì mi o a máa fi kinní yẹn kún láti máa jẹ́ kí àwọn èèyàn mọ rírì ta ni wọ́n ń pè lánàbì tí ó bá sí mọ̀lúdì ẹ̀ tá à ń ṣe lọ́dọọdún àwọn èèyàn ní máa yà nábì. Allahu alayhi wa sallam. àmọ́ kálukú náà mà fún bàdìrì bá lu bàdìrì táwọn àtijọ́ ní àtàwọn àtàwọn ṣe kéré táwọn alátọ́ náà ń ṣe ya Rasulullah tí gbogbo ẹ̀ ń dùn wọ́n máa wọ̀ pé àwọn owó tún náà àwọn mùsùlùmí nù nígbà táwọn ẹlẹ́sìn tọ̀hún bá ń dagbárú ẹjẹ́ àwọn náà dà wúrú àbí ibà àwọn pírẹ́sì ànábì tiwọn ni káwọn náà pírẹ́sì tiwọn náà mọ̀nà ànábì fi àyè rẹ̀ lẹ̀ fún wa níbi ń jẹ́ bil mu'minina rahufur rahim irú wa yẹn lànàbì wù lójú ká ànábì ọ̀sẹ̀ kù irú wa ni bàbá wa kúrángà náà wà wù àwọn náà ra wọlé àbá kúrángà tàn dá làwọn náà fi wá sẹ́kù dùn ọba tó ní baba náà ọ̀sẹ́kù baba dáadáa tí gbogbo àwọn àlùfáà ń ròyìn tí gbogbo àwọn mọ́mú fi jòkó báyìí ọba tó ní wọ́n sẹ́kù pẹ̀lú dáadáa ọlọ́run má ba ẹ bí kúrángà jẹ́ ọlọ́run má bẹ bí kúrángà jẹ́ àtàwọn tí ń bẹ ńlẹ̀ yá àtàwọn tí ń bẹ lókè kún kódà àtàwọn tí ń bẹ ní wọn mọ́ra tí wọn ò sí yàyìn táwọn náà mọ̀ wù báyìí ọlọ́run má ba ẹ bí náà jẹ́ ọlọ́run mahama gbogbo tí ń jẹ́ musin ọlọ́run jọba jẹ́ o gbogbo musin ọlọ́run jọ dàrú o gbogbo musin ọlọ́run jọ dàrú o gbogbo yẹn àlùfáà tẹ̀ ń bẹ́ ń bẹ́ tẹ̀ ń fọ bẹ́ẹ̀ má tẹ̀ ń fi ìmọ̀lẹ̀ ọlọ́run síbẹ̀ ọlọ́run ò ní pa ìmọ̀lẹ̀ yín o àmú yìí gẹ́gẹ́ wà ní kòkò àmú ọlọ́run má fọ bí àmú ọba ti fọ àmú musin ọ̀fọ́nù ọlọ́run má jọ fọ o ọlọ́run Muhammadu Rasulullah gbogbo ẹ̀yọ́ olólùfẹ́ àtàyè ṣe àtàwọn tí ń wò wá ní orí igi ní ìyá àtàwọn tí wọ́n ń pè á èèrí ńlẹ̀lẹ̀ ẹ̀rí sóhun náà nù gbogbo yín lọ́wọ́ wọn san lẹ́sàn rẹ̀ ọ̀la Muhammadu Rasulullah. Sallallahu alayhi wa sallam. ẹ bá fi kọkùn central mosque wa rèé. masalasi wa ni Allahu akbar ọlọ́run eléyìí Allahu akbar kabira òun ni ọlọ́run yọrí rẹ̀ central mosque wa ọlọ́run yọrí rẹ̀ àwọn aláàánú tọ́lọ́run náà ọlọ́run náà wọ́n sí wa ọlá Muhammadu Rasulullah ọlọ́run ní jákùdé gbọ́wọ́ yọ sànù gbogbo wa ajíwa alóòbáyìn inú àwọn olólùfẹ́ àtayé ṣe tipẹ́ olólùfẹ́ baba alágége ni olólùfẹ́ àtayése ni ọlọ́run má da yín padà sẹ́yìn o olùbá wa mójútó yín jù báyìí lọ bàbá wa sàlékún dáadáa àti gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lápapọ̀ asalaatu wasalaamu alayka ya akrama khalqillah alfi salatu wasalaami abadan daa'ima alayk wa ala ashaabika ajma'in subhana man lam ya'lam qadrahu ghayruhu wala yablughu alwasifuna sifatahu gbogbo àwọn